Kérésìmesì lè jẹ́ àkókò ìgbádùn fún àwọn mìíràn, ṣùgbọ́n kì í ṣe fún èmi. Ní àkókò tí yìnyín máa ń jábọ́ láti ojú ọ̀run, pàápàá nígbà tí atẹ́gùn òtútù bá ń fẹ́ gidi gan, ìgbà náà ni òtútù máa ń mú mi láti bi ọ̀pá ẹ̀yìn wá sí ìsàlẹ̀. Mo tún rántí ohun tí ó ṣẹlẹ̀ ní ọdún mẹ́ta sẹ́yìn nítòsí Kérésìmesì. Èmi kò lè ṣe aláìronú pé màá tún ṣe kòńgẹ́ irú oríire tí mo ṣe ní ọjọ́ náà. Mo ń wakọ̀ lọ sí ilé láti ibi tí mo ti lọ ra àwọn nǹkan fún Kérésìmesì. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi kún fún oríṣiríṣi àwọn ẹ̀bùn tí mo rà fún ẹbí àti ìbátan mi. Inú mi ń dùn pàápàá fún àwọn ẹ̀bùn tí mo rà fún ìyàwó mi, ṣùgbọ́n èmi kò rò pé ojú ọjọ́ fẹ́ kí n délé. Ṣàdédé ni a gbọ́ ìkìlọ̀ lórí ẹ̀rọ rédíò pé atẹ́gùn òtútù líle yóò bẹ̀rẹ̀ ní àyíká ilé mi. Gbogbo ọ̀nà yóò wà ní títì àti pé kí gbogbo ọkọ̀ lọ dúró sí ibi ààbò tó súnmọ́ wọn jùlọ. Mo wo àyíká mi, mo rí i pé yìnyín tó ń jábọ́ ti pọ̀ ju tẹ́lẹ̀ lọ. Mo ṣe àkíyèsí pé ibi ààbò tó súnmọ́ mi jùlọ sì jìnnà díẹ̀ sí i. Nítorí ìdí èyí, mo rò pé mo ní láti dúró síbi tí mo wà. Mo dá ọkọ̀ mi dúró, mo sì jókòó sínú ọkọ̀. Bẹ́ẹ̀ ni mò ń gbọ́ bí atẹ́gùn ṣe ń fẹ́ tí ó sì ń súfèé. Atẹ́gùn yìí ti wá pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ. Mo ti ń sùn lọ sí inú ọkọ̀. Lójijì ni mo gbọ́ pé ènìyàn ń kan fèrèsé ọkọ̀ mi. Mo lajú, mo sì rí bàbá àgbàlagbà tó wọ aṣọ bàbá kérésì ní ìta ọkọ̀ mi tí ó ń wò mí láti ojú fèrèsé. Ojú rẹ̀ kò jọ ojú tí mo ti rí rí. Ó ní imú ńlá pẹ̀lú ojú tó pọ́n. Àwọn eyín rẹ̀ wọ́, aṣọ rẹ̀ sì rùn. Ohun kan tó dára nípa ẹni yìí ni wípé ó ní irùngbọ̀n àti irun tó rẹwà tí ó sì dùn wò. Mo juwọ́ sí i pé kí ó máa lọ, kó kúrò níbi tí ó wà. Bẹ́ẹ̀ ni ó sì ń tẹ̀síwájú láti máa kan ojú fèrèsé mi. Ohun tó ṣe náà ni pé ó fajúro, ojú rẹ̀ sì korò gidigidi. Mo wí fún un pé, "Ọ̀rẹ́, èmi kò fẹ́ wàhálà o." Lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀yìn rìn lọ sí inú afẹ́fẹ́ òtútù tó ń fẹ́. Mo rí bí ó ṣe gbé ìgbésẹ̀ bíi 2 tàbí 3 kúrò ní ibi ọkọ̀ mi. Ó wá jọ pé níṣe ló pòórá. Mo rò nínú ọkàn mi pé irú àwọn aṣiwèrè wo ni ó ń rìn káàkiri àdúgbò báyìí. Bí mo ṣe fẹ́ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi jáde ni mo gbọ́ ohùn kan lórí ọkọ̀ mi. Ohun tó ń dún lórí ọkọ̀ mi ń pariwo sí i. Mo ń gbọ́ bí ẹni náà ṣe ń sọ àwọn ọ̀rọ̀ tí kò ní ìtumọ̀ sí mi. Nǹkan tí ẹni náà ń sọ kò yé mi, ṣùgbọ́n mo mọ̀ pé orí ọkọ̀ mi ni ẹni náà wà. Mo pariwo pé, "Kúrò níbi tí o wà yẹn, màá pe àwọn ọlọ́pàá sí ẹ." Mo gbìyànjú láti kúrò ní ibi fèrèsé ọkọ̀ mi láti bọ́ sí àárín, ṣùgbọ́n mo sì ń gbọ́ ohùn yìí lórí òkè ọkọ̀ mi. Èyí múnú bí mi. Mo mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi láti pe àwọn ọlọ́pàá, ṣùgbọ́n ó jọ pé kò sí sáfíìsì ní ibi tí mo wà. Mi ò mọ ohun tó kàn láti ṣe, ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ lẹ́yìn èyí ló mú mi gbé ìgbésẹ̀. Ohun tó ń dún lórí ọkọ̀ mi dúró. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹni náà padà wá sí ojú fèrèsé mi ló wá bẹ̀rẹ̀ sí ní fi bíléèdì ha fèrèsé ọkọ̀ mi. Ó jọ bíléèdì tí àwọn bábà máa ń lò, ó sì ń gé gíláàsì ọkọ̀ mi wọnú díẹ̀díẹ̀. Ẹ̀rù bẹ̀rẹ̀ sí ní bà mí. Láìròtẹ́lẹ̀, mo ṣáná sí ọkọ̀ mi. Mo gbìyànjú láti máa wà á lọ, ṣùgbọ́n yìnyín ti pọ̀ jù lójú ọ̀nà débi pé mi ò fẹ́ ríran mọ́. Bí mo ṣe ní kí n máa wà á lọ ni ọkọ̀ mi bẹ̀rẹ̀ sí ní yọ̀. Lójijì, ọkọ̀ mi gbá nǹkan kan tí wọ́n rì mọ́lẹ̀. Mo ṣe àkíyèsí pé ó jọ pé mo ti wọ kòtò. Ilẹ̀kùn ọkọ̀ mi sì ṣí. Ó dà wípé
ilẹ̀kùn náà ti bàjẹ́. Mo gbìyànjú láti pa á dé pẹ̀lú gbogbo agbára mi. Òtútù mú mi láti orí lọ sí ìsàlẹ̀ ẹ̀yìn. Nígbà tí mo rí i pé ilẹ̀kùn mi ò ṣeé tì, mo rí bí bàbá kérésì ṣe ń rìn bọ̀ wá bá mi láti iwájú. Ojú rẹ̀ ti dàrú, kò sì rẹ́rìn-ín. Ó gbé ìgò ọtí lọ́wọ́ bí ẹni tó gba ife ẹ̀yẹ. Mo sáré jáde nínú ọkọ̀ mi, bẹ́ẹ̀ ni ọwọ́ mi ń gbọ̀n bí mo ṣe ń sáré. Mi ò tí ì sáré púpọ̀ kí n tó yọ̀ ṣubú nítorí ilẹ̀ ń yọ̀. Mo gbọ́ bí ó ṣe rẹ́rìn-ín kà. Nígbà tí mo gbójú sókè, mo rí i tó dúró sí iwájú mi. Mo fi ọwọ́ àti orúnkún mi rá lọ sí ẹ̀yìn. Mo gbìyànjú láti sá lọ fún ọkùnrin náà, ṣùgbọ́n ó ti pẹ́ jù. Ó gbá ọrùn kóòtù mi mú, ó sì fi fà mí mọ́ra. Ó mu díẹ̀ nínú nǹkan tí ó gbé dání, ojú rẹ̀ sì ń bani lẹ́rù. Ó súnmọ́ mi, ó sì wí kẹ́lẹ́kẹ́lẹ́ sí mi létí pé a kú ọdún Kérésìmesì. Ó gbìyànjú láti fún mi ní díẹ̀ nínú nǹkan tó gbé dání. Mo kọ̀, ṣùgbọ́n ó fún mi ní tipátipá. Nígbà tí mo mú tán, ojú mi ṣú, èmi kò mọ ohun tí ó ń ṣẹlẹ̀ mọ́. Ilé ìwòsàn ni mo ti lajú lẹ́yìn ọjọ́ díẹ̀. Mo rí àwọn ọlọ́pàá lẹ́gbẹ̀ẹ́ mi. Wọn kò rẹ́rìn-ín rárá. Wọ́n wí fún mi pé o lè má fẹ́ràn bí ara rẹ ṣe rí o, ṣùgbọ́n a dúpẹ́ pé o wà láyé. Kì í ṣe ilẹ̀kùn mi nìkan ni bàbá kérésì yìí lo bíléèdì ọwọ́ rẹ̀ fún. Àwọn ọlọ́pàá jẹ́ kó yé mi pé bàbá kérésì tí mo rí yẹn ti mu ọtí yó, nítorí náà ni ó ṣe ń fi bíléèdì da àwọn ènìyàn láàmú tí ó sì ń jí àwọn ẹ̀bùn wọn. Èmi náà wà lára àwọn tí ó ṣe àgbákò aburú yìí, ṣùgbọ́n mo ṣe oríire pé kò pa mí. Bí kérésì ṣe rí lára mi ti yàtọ̀ láti ìgbà náà. Òtítọ́ ni ohun tí wọ́n máa ń sọ wípé a kò lè mọ irú ìyàlẹ́nu tí àkókò ìsinmi lè mú wá. Èyí ṣẹlẹ̀ ní ọdún tó kọjá, nígbà tí kò sí owó ní ọwọ́ mi, tí mo dẹ̀ ń gbìyànjú láti jẹ́ kí nǹkan rí bó ṣe yẹ kó yí. Mo ṣẹ̀ṣẹ̀ kúrò ní ọ̀dọ̀ àwọn òbí mi, kò sì wù mí láti padà sí ọ̀dọ̀ àwọn òbí mi. Mo nílò láti bẹ̀rẹ̀ iṣẹ́ ní kíákíá, bẹ́ẹ̀ ni mo sì bẹ̀rẹ̀ sí ní wá iṣẹ́ kiri. Àkàìmọye ìwé ni mo ti kọ ránṣẹ́ pé mò ń wá iṣẹ́. Mo gba èsì láti ọ̀dọ̀ ìkan lára àwọn tí mo kọ ìwé sí lórí íńtánẹ́ẹ̀tì. Ẹni yìí jẹ́ aláàbọ̀ ara tí ó nílò ìrànlọ́wọ́ fún àwọn iṣẹ́ ilé ní àárọ̀ àti ìrọ̀lẹ́. Kò sí àlàyé lórí bí ẹni yìí ṣe jẹ́ aláàbọ̀ ara. Ṣùgbọ́n ohun tó fa àkíyèsí mi sí ni inú ìrora tí ó wà. Mo mọ̀ wípé n kò rọrùn fún aláàbọ̀ ara tí kò ní ìtọ́jú rárá. Nítorí ìdí èyí, mo gbà láti ṣe iṣẹ́ náà, àti wípé mo ti ṣiṣẹ́ olùtọ́jú rí. Ó fi àdírẹ́sì ilé rẹ̀ ránṣẹ́ sí mi. Mo débẹ̀ ní àárọ̀ ọjọ́ kejì. Ilé rẹ̀ tóbi, àdúgbò rẹ̀ dákẹ́ rọ́rọ́. Ilé rẹ̀ jọ ibi tí wọ́n ti kọ̀ sílẹ̀ fún ìgbà pípẹ́ tí ó nílò ìtọ́jú. Àmọ́ kò yà mí lẹ́nu ṣá o. Mo kan ilẹ̀kùn, mo gbọ́ ohun tó sọ wípé ilẹ̀kùn wà ní ṣíṣí, ẹ wọlé. Nígbà tí mo wọlé, mo rí arákùnrin yìí tí ó wà ní orí kẹ̀kẹ́ àwọn aláàbọ̀ ara. Á tó ẹni bíi 50 ọdún tàbí 55. Ojú rẹ̀ rí bákan, ó sì ń wo ìsàlẹ̀. Irun orí rẹ̀ dàbí ẹni tí kò rí ilé gbé fún ọjọ́ pípẹ́. Ìrísí rẹ̀ kò dùn wò rárá. Ẹni náà wí pé súnmọ́ mi kí n rí ẹ dáadáa. Ojú mi yìí kò ríran dáadáa mọ́. ẹ ǹlẹ́ o, orúkọ mi ni Emmy. Èmi pẹ̀lú yín ni a jọ sọ̀rọ̀ lórí fóònù lánàá. Ó dáhùn wípé mo mọ irú èèyàn tí o jẹ́. Ó rẹwà, ó sì jẹ́ ọlọ́gbọ́n. Mo fẹ́ràn àwọn obìnrin tó rẹwà, ṣùgbọ́n wọ́n ṣọ̀wọ́n. Ó rẹ́rìn-ín músẹ́. Mo ní ìdààmú nínú ọkàn mi, ṣùgbọ́n mi ò lè padà nítorí pé mo ti dé ibẹ̀ náà, àti wípé mo nílò owó yìí. Mo bọ́ aṣọ mi, mo fi kọ́, mo sì béèrè wípé kí ni ohun àkọ́kọ́ tí ẹ fẹ́ kí n ṣe? Ó dáhùn pé jẹ́ ká bẹ̀rẹ̀ láti ibi ìwẹ̀.
Mi ò tíì wẹ̀ láti ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn. Ah, èyí kò dára o. Mo mọ irú iṣẹ́ tí mo gbà lẹ́sẹ̀kẹsẹ̀. Mo bẹ̀rẹ̀ sí ní ti kẹ̀kẹ́ rẹ̀ lọ sí ilé ìwẹ̀. Mo béèrè wípé ṣé ẹ̀ ń dá gbé ni? Bẹ́ẹ̀ni, ìyàwó mi kú ní oṣù mẹ́ta sẹ́yìn. Òun ni obìnrin tó dára jùlọ tí mo mọ̀. Ah, ó mà ṣe o. Ẹ pẹ̀lẹ́ arákùnrin. Mi ò kì í ṣe arákùnrin. Pè mí ní Daniel. Mo rí i pé ilé ìwẹ̀ rẹ̀ kún fún omi tó dọ̀tí pẹ̀lú oríṣiríṣi ẹ̀gbin. Mo fẹ́ lè máa bì. Má bínú fún àwọn ẹ̀gbin wọ̀nyí. Ẹsẹ̀ mi kò lè rìn. Nítorí rẹ̀ ni mo fi lè ṣe ìtọ́jú ilé mi. Ó yẹ kí ẹ gba ènìyàn tí yóò máa bá yín ṣe. Bẹ́ẹ̀ni, mo ṣẹ̀ṣẹ̀ ń kọ́ bí wọ́n ṣe ń fi ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì wá àwọn èèyàn tó lè báni ṣiṣẹ́ ni. Ìyàlẹ́nu ló jẹ́ nítorí pé ó rọrùn láti bá àwọn ènìyàn pàdé lórí íńtánẹ́ẹ̀tì. Ẹ bọ́ aṣọ yín kí n lè wẹ̀ fún yín. Ó bọ́ aṣọ rẹ̀. Ìyàlẹ́nu ló jẹ́ fún mi bí irun ṣe pọ̀ ní àyà rẹ̀. Mo bu ọṣẹ ìwẹ̀ sí lára. Mo sì bẹ̀rẹ̀ sí wẹ̀ fún un. Ìríra ló jẹ́ fún mi bí ó ṣe ń ta omi àti ọṣẹ káàkiri àti sí mi lára. Mo fọwọ́ fún un. Mo fún un ní aṣọ ìnura láti fi nu ara rẹ̀. Ó wò mí pẹ̀lú ojú ìbínú ṣùgbọ́n ó ṣe ohun tí mo ní kó ṣe. Lẹ́yìn tó wẹ̀ tán, mo wọ aṣọ fún un, bẹ́ẹ̀ ni ó ń wò mí, ó sì ń rẹ́rìn-ín. Mo tì í lọ síbi tábìlì oúnjẹ. Mo lọ se oúnjẹ fún un. Oúnjẹ tí mo sè á tó fún gbogbo ọ̀sẹ̀ yẹn. Mo gbé abọ́ oúnjẹ méjì wá sí orí tábìlì. Emmy, kí a tó jẹun, jọ̀wọ́, mo fẹ́ kí o ṣe nǹkan kan fún mi. Mo dá a lóhùn pé, Daniel, wo mo fẹ́ tètè délé lónìí o. Má jẹ́ kí nǹkan le jù báyìí lọ fún mi. Màá fún ẹ ní $500 sí i. Owó rẹ̀ á jẹ́ $800 fún ọjọ́ kan. Lẹ́yìn tí mo gbọ́ iye owó tí ó fẹ́ fún mi, mi ò lè sọ pé rárá mi ò ṣe. Máa fi owó yẹn ṣe ìtọ́jú ara fún ọ̀sẹ̀ díẹ̀ títí màá fi rí iṣẹ́ tó dáa. Kí ni ẹ fẹ́ kí n bá yín ṣe? Ó wí pé. Mo fẹ́ bá ọmọbìnrin tó rẹwà bíi tirẹ̀ jẹun pọ̀ lórí tábìlì. Àwọn aṣọ ìyàwó mi ṣì wà nínú ìpamọ́. Wọ ọ̀kan nínú àwọn aṣọ yẹn kí o wá jẹun pẹ̀lú mi ní orí tábìlì. Lóòótọ́, ẹ fẹ́ kí n wọ aṣọ ìyàwó yín tó kú nítorí $500. Ó dáhùn pé. Jọ̀ọ́. Mo wò ó pé ó tiẹ̀ ti dáa tó jẹ́ wípé aṣọ ló ní kí n wọ̀. Kò sọ wípé kí n bọ́ aṣọ mi. Mo lọ sí yàrá rẹ̀. Ìyàwó rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ aṣọ tuntun. Mo sì wọ ọ̀kan nínú rẹ̀ tí ó jẹ́ pupa. Mo padà wá síbi tábìlì oúnjẹ. Ó wí pé. Ó máa rẹwà o. Mo dáhùn pé ẹ ṣé, ẹ jẹ́ ká jẹun kí n lè máa lọ. A bẹ̀rẹ̀ sí ní jẹun láì sọ̀rọ̀. Ó ń tẹjú mọ́ mi, kò sì dùn mọ́ mi nínú rárá. Níwọ̀n ìgbà tí kò bá ti fi ọwọ́ rẹ̀ kàn mí ṣá, kò sí wàhálà. Nígbà tí a jẹun tán, mo bọ́ aṣọ náà, mo sì wọ aṣọ mi padà láti máa lọ. Nígbà tí ó fún mi lówó, ó fi ọwọ́ rẹ̀ nù mí lọ́wọ́. Mo ń rìn lọ síbi ilẹ̀kùn. Ó tún pè mí padà. Emmy, ó tún kù nǹkan ẹyọ kan. Kí tún ni o? Mo wo ẹ̀yìn pẹ̀lú ìbànújẹ́. Ó na ọwọ́ mú kámẹ́rà tí ó fi ń ya àwòrán ní ẹ̀gbẹ́ ṣẹ́ẹ̀fù rẹ̀. Ó wí pé. Ǹjẹ́ wàá gbà mí láyè láti ya àwòrán rẹ? Mo sá lọ, kò sì tẹ̀lé mi. Nígbà tí mo délé, mo bẹ̀rẹ̀ sí ní sọkún. Mo tilẹ̀ fẹ́ sun owó tí ó fún mi ṣùgbọ́n mo rò wípé mi ò gbọ́dọ̀ jẹ́ kí wàhálà mi já sí asán. Ní ọjọ́ kejì, mo fi ohun tí ó ṣẹlẹ̀ tó àwọn ọlọ́pàá létí nítorí èmi kò fẹ́ kí ohun tó ṣẹlẹ̀ sí mi tún ṣẹlẹ̀ sí obìnrin mìíràn. Ṣùgbọ́n nígbà tí àwọn ọlọ́pàá dé ilé rẹ̀, wọ́n sọ fún mi wípé ẹnìkankan kò gbé ní ilé náà.